Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbi tí ẹ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kó ní àròjinlẹ̀, kó dẹ̀ gbọ́ èdè Yorùbá tí mò ń sọ yìí kó tó wo program mi. Ọ̀rọ̀ lórí inú, like inú stomach wa yìí, inú jìn, mo mọ ìwé ẹ̀ o, bóyá depth of the stomach, bóyá àbí deep of the stomach mi ò mọ̀. Inú jìn. Ọlọ́gbọ́n o, olóye o, Yorùbá ní awofẹ́lẹ́ bonú, kò járí kan àṣebi. Ikùn tẹ́ ń wò yẹn, ó jìnnà jọ òun lọ. Bẹ́ẹ̀ ni, mi ò mọ̀ nǹkan tó ń rò lọ́kàn sí mi, ò mọ̀ nǹkan tèmi ń rò lọ́kàn sí ẹ. Kí ló dé tí ẹ wò bóyá Yorùbá máa fi sọ pé kí Ọlọ́run ọba kú gbé wa lékè, ọ̀tá ilé, ọ̀tá òde, amọ́niṣe ni, afàìmọ́niṣe ni, aṣenitán bá ni dárò, ọ̀rẹ́ lójú, ìkà níkùn, afẹ́ á lọ, má fẹ́ ká dé. Ó fẹ́ ká gbàdúrà, bẹ́ẹ̀ kò fẹ́ kó gbà. Wọ́n fẹ́ kó bímọ, bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó jẹyọ ọmọ yẹn. Ó wà lóòótọ́. Ikú fẹ́lẹ́ ọ̀hún jẹ́ ká rí kan àṣebì. Ìbá jẹ́ pé inú ṣe ṣí bí gbá ni, kedere báyìí làbá rí kan ara wa. Bẹ́ẹ̀ ni, òun lékú sí ẹ, òun léjò sí mi. Wọ́n ní pé kí ọba pẹ́ lórí ìtẹ́, orí àwọn ló wà. Kí ọba kú tèmítọ́la, odò sàlẹ̀kùn ló gbé. Yorùbá kan náà ló tún wá padà sọ pé ọ̀kánjúwà mú olè mọ kò mọ̀ pó léwu. Ìwà ìnítẹ́lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá ló ní. Ẹnu ò mọ́ mo jẹ rí màá ní ìgbàgbé ló ṣe. Like lákọ̀ọ́kọ́ tí mo kọ́ fún ẹ pé gbà, ó jẹpo mi, ó jata mi, ó jẹyọ mi. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo fún ẹ kinní yẹn o ní ẹ ṣe àdúrà yẹn á gbà. Nísàlẹ̀ kun ẹ, ní odò kun ẹ, èpè dẹ̀ ni àdúrà tó ṣe yẹn. Títa ló máa jẹ́, tẹ̀ ló máa jẹ́. Torí wípé mo fún ẹ ní nǹkan, ó kọ́kọ́ ṣe thank you, ó ṣe thank you orí àwọn, ó ṣe mo dúpẹ́ orí àwọn, ó ṣàdúrà orí àwọn, but kí kú tèmi tọ̀la ó ń bẹ lódò okùn ẹ tí kù, ó yá kí tẹnu máa jẹ́ ti ẹnu, kí tikùn máa jẹ́ tikùn, gbogbo nǹkan tó bá ti kù sí mi kó jẹ́ tiẹ̀. Inú àwọ̀ fẹ́lẹ́ kò járí kan àṣebí. Ṣé rí ọ̀rọ̀ inú tí mo fẹ́ sọ ẹ pé tá à ń pè ní stomach wa inú yìí, ó jí lò tó ju ọ̀run lọ. Ọlọ́run kí wà tí ọjọ́ jókòó báyìí, àní kẹlẹ̀ mọ̀ pé tó pè ní inú. Àwọn olójú bá mi wọ ọmọ mi, àwọn olójú tí Kùránì sọ tánà bí sọ pé àwọn olójú tó pé wọ́n ti rí future kí wọ́n tó rí future. Wọ́n dẹ̀ máa ya máàpù jọ́ tó ti bímọ, wọ́n dẹ̀ máa ya máàpù yẹn níjọ́ tọ́mọ ẹ̀ máa fi wọlé Ọlọ́run sùn. Nǹkan tí ọmọ ẹ̀ fi lè escape ẹ̀ ni pé tí wọ́n bá ṣáájú ọmọ ẹ̀ wọlé sùn, but tó bá jẹ́ pé máàpù tí wọ́n yà, àwọn ọmọ tó bí sì ń tẹ̀lé máàpù yẹn, àwọn ló máa padà pa ọmọ tó bí. Ọ̀rọ̀ mi ń yé ẹ lórí, o understand ọ̀rọ̀ mi àbí? Let me just expatiate, ẹ jẹ́ kí n expatiate tiẹ̀ kí n là á fún ẹ. Torí àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá jọ dúró báyìí tó bá kàn wọ́n pé ọ̀bọ ìwé dẹ̀ ṣe wà yẹn ṣá, tí bá lọ bá, tí bá ní kó fún mi lówó, tó bá ti fún mi lówó yẹn màá gbá ń blow, màá dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀, tí bá rí gbà mo bá tèmi lọ nìyẹn. Inú ẹ̀ ló ti ń ro wọ̀tàwé nìkan, wọ́n máa rò pé ọ̀bọ ì tó bá gbowó lọ́wọ́ ẹ̀, tó bá fún mi, tó bá fún blow, tó bá yẹ, màá pa àwọn tèmi máa ṣá, tó bá tún yẹ, ó máa ya máa pẹ́lẹ́ pé tó bá ya 200 map, tó bá strong ló máa yẹ 10. Ẹlòmíràn ni pé tẹ́ bá jọ pariwo mọ́ra yín, tẹ́jọ́ fáwá yín fa wàhálà báyìí, ibi tẹ́ bá ti sọ sí ló mọ pé oníjà fún ẹ o ti tán bẹ́ẹ̀. Àwọn ẹnìkan wọ́n máa fọ rẹ̀ síkù bí àgbà, inú ogún ọdún àṣì máa gbóná fẹlifẹli níkù wọn ò dárí jẹyàn. Wọn ò dárí jẹyàn o, wọn ò dárí jẹyàn rárá. Jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ní èní 20 years to this time, wọ́n á bá ẹ fà, wọ́n á bọ́ ọmọ ẹ fà, wọ́n á bá àmọ́díwọ̀n ẹ fà, gbogbo ẹni tó bá sopọ̀ mọ́ ẹ wọ́n á bá fà. Wọn ò dárí jẹyàn. Àwọn ẹnìkan dẹ̀ wà tó bá ti pariwo mọ́ ẹ tó halẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe ti tọ́nu wọn. Òṣùpá náà ló kọrin yẹn kan pé báwo lè kọrin pé
máa rántí ó kọrin yìí náà. Ó kọrin yìí pé àṣàgbọ́mọ pẹ́pẹ́yẹ ni pẹ́pẹ́yẹ wá ń wò. Ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ àgbà ló jẹ́ kọ́ ya kí n lọ fún ẹ ti yára náà kí n ṣòun àjẹgbé kíníkan ṣá tó tún wá lọ pé mo mọ ẹni tó bá mu Òṣùpá yẹn ó kọ̀ sápá mi lórí pé adákẹ́ má sọ̀rọ̀ kí la wá lé mọ́ tí ò ṣe ó gbé fóun tó lóhùn nípa tó padà dá fún tó bá ṣe kí nìkan tó pé wé wáyé kí tó bá ń bínú tó bá ti ṣe ó ti tọ́nu wọn bẹ̀tẹ̀ ní pé bàbá ìjọ ẹ̀dá mi ti máa ó ti tọ́nu mi èbó kọ̀ ní pórí mi ò pé ni èbó kọ̀ ní pé mo ti yà lọ ó ti tán bàbá ó ti tán kò tán o tó bá lọ rí nǹkan tí àwọn àgbà tó bá nǹkan tó máa ṣe fún ẹ wọ́n ní pé ọmọdé búròkù ó bojú ẹ̀yìn òjò kọ́ lolúwere ń pa ni ọlọ́gbọ́n o olóye o gbogbo ìgbà tí ẹ bá ti ń gbọ́ ọ̀rọ̀ Yorùbá gbogbo ìgbà tí o bá ti ń gbọ́ òwe Yorùbá má torí western education má torí religion kí a máa twist owó àwọn bàbá wa wọ́n ní kí ló kọ Kọ́lá wọlé ó kọ́lá jáde alówó ilé tí ń ṣẹ̀wọ̀n patient kìíní kan like àwọn ọkọ̀ tí bàbá wa sọra wọn ẹ wá sọ di àṣà ẹ bá nǹkan kò dẹ̀ jọ mí lójú náà Yorùbá ní pé àkàrà ojúde bá bẹ ni ò kí ń níyọ̀ ilé lẹ́dí ò tí ń níyì tí ẹ bá mọ àṣà àti ṣe Yorùbá ni nǹkan tó kó wa ní pàpàmọ́ra mọ́ ẹ máa mọ̀ pé àwa Yorùbá pátá là ń live best life jù ẹ forget religion o don't misquote me I'm not talking about religion here whether you are Muslim whether you are Christian whether you are Onífá or Babaláwo and we are talking about nature ẹ wo guideline tí Yorùbá ní fún nature ètò bí Yorùbá ṣe ètò ìgbésí ayé ọmọ ẹ̀dá kẹwo bí ẹ̀sìn ṣe kẹwo bí western education ṣe kẹwàá jókòó kọ́ àwọn pé àwọn wo ló ń lo life gidi yes kò kí n ṣe pé ní ayé àgbà sí ayé àtijọ́ o gbogbo gọ́bìṣì tó ṣẹlẹ̀ yìí ò ṣẹlẹ̀ but àwọn Yorùbá ti ní guideline fún mò ń sọ màá tún sọ àwọn bàbá ńlá bàbá wa ti ń ṣe form of government kí ìjọba kí western education tó dé ibẹ̀ kọ́ mo fẹ́ lọ inú là ń sọ̀rọ̀ pa ẹ̀ orí tó bá wu ẹlòmíì ní ẹ sínú débi pé ó kọ̀ ń wá kò ṣe single mistake slight mistake ibi tó bá yẹ kó ti gba etí ẹ ó fẹ́ bẹ́ orí ẹ ni ibi tó bá yẹ kó yẹ pé kó fún ẹ kòbókò ó fẹ́ fún ẹ bò lórí ni lọ́kàn tiẹ̀ ìwọ máa mọ̀ pé ọ̀rọ̀ yá bí mi lórí pé mo kọ̀ ní pé kò kí ń ṣe ọ̀rọ̀ yìí o ìmí ni o ọlọ́gbọ́n tó yẹ pé kí ló dé tí bọ̀bọ́ yìí lè ṣe wá ń ba ìjàmbá tó ń bínú sí ẹ báyìí kí ni kò lórí pé mo kọ̀ kọlù lásán ló ní ká mórí wá ká fọ òun lẹ̀ o irọ́ ni o kò kí ń ṣe pé torí pé o kọlù o ti ṣe ẹlẹ́ṣẹ̀ kan tí wò ó kà á kún tóun dẹ̀ kà á kún tó dẹ̀ ń dúró pé kò kọ̀ tiẹ̀ trespass kò kọ̀ tiẹ̀ kọ́ o abá ìjà tìran abá ìjà tẹbítẹbí abá ìjà taratara o àfògùn bá ìjà àfikún àbá ìjà àfàlálẹ̀ bá ìjà ó kọ̀ ní ọkọ̀ sí single mistake ni àwọn ẹnìkan pàdé pé nǹkan tí wọ́n bá wọ bóyá kó yẹ kó bí wọ́n nú ọkàn á máa wù ẹ́ báyìí èyí tó yẹ kó wá bínú sí tó bá máa bínú sí àti tó ti ṣẹ̀ wọ́n tipẹ́tipẹ́ wọ́n máa ń kà níjọ́ tí mo gbá bọ́ọ̀lù gan ni bàbá yìí tó wọ white a lè gbá bọ́ọ̀lù aṣọ ẹ̀ báyìí aṣọ ẹ̀ dẹ̀ state kò nà wá kò gbá bọ́ọ̀lù ọkàn ń bá tiẹ̀ lọ ni kí la kàn ṣe fún lẹ́nu torí pé àkí kò kí ń ṣe torí pé èkí o ó ti bá yín páì gbogbo ìyá yín jọ sójú kan ó kàn yọ fún yín jọ yẹn ni àna tí yín bàjẹ́ ìbẹ̀kọ́ ni mò ń lọ awófẹ́lẹ́ bonú kò já ríkun àṣebi jẹ́ pé inú ṣe ṣíbi gbá ni kedere làbá ríkun ara wa bẹ́ẹ̀ ni torí ẹ̀ láyé máa ń ṣàdúrà pé Olúwa gbé wa lékè ọ̀tá ilé ọ̀tá òde amọ́niṣe ní àfàìmọ́niṣe ní o àṣẹnitán bá ní dárò ọ̀rẹ́ lójú ìkànnìkùn ó fẹ́ ká lọ pẹ̀lú kò fẹ́ ká dé ó fẹ́ ká gbàdúrà pẹ̀lú kò fẹ́ ká gbà àwọn ọlọ́run sọ wípé ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́wò bẹ́lẹ́kún
ẹlẹ́kùn sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ tó bá bẹ́ẹ̀ àwọn gbọ̀rọ̀ mi dùn àwọn gbọ̀rọ̀ mi rò àwọn tẹ́ pé tí wọ́n bá take over ọ̀rọ̀ ẹ máa dùn wọ́n ju tiẹ̀ lọ kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tó bá mọ̀ kan tó wà nù wọn sí ẹni láà àwọn ọlọ́mọ máa jẹ́ lẹ́sọ̀ máa fàtẹ́gùn sí i àwọn ọlọ́pẹ̀ ní àwọn ọlọ́ṣàfẹ́ẹ̀rí fáyán lọ́túnṣe àrènà kò fẹ́ dìyẹ ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún ní àròjinlẹ̀ inú ni à ń sọ̀rọ̀ pa ẹ̀ mò ń bọ̀ mi ò tí ì dé.